al-imani thabbitina dawama ya Rahman waj'alna kirama wí dáadáa al-imani lórí ìgbàgbọ́ tó ti fẹsẹ̀ wa léyìí ìgbàgbọ́ tá a ti nígbàgbọ́ nù rẹ al-imani mọ̀ pé ìwọ ọ̀kan ní ọ̀pẹ́ méjì ọ̀pẹ́ mẹ́ta ọ̀pẹ́ mẹ́rin ọ̀pẹ́ márùn ìwọ nìkan náà ni ìwọ náà ló ń kọ́ńtúrò gbogbo ayé ọ̀pẹ́ méjì lórí ìgbàgbọ́ tá a nínú rẹ ìwọ Ọlọ́run thabbitina dawama ó náà ni ọmọ fi ẹsẹ̀ wa rinlẹ̀ lé gbogbo ìgbà má jẹ́ àyẹsẹ̀ kúrò lórí ìgbàgbọ́ tá a ti nínú Ọlọ́run níṣẹ́jú kan Ọlọ́run má jẹ́ àyẹsẹ̀ kúrò ńbẹ̀ fẹsẹ̀ wa tún rinlẹ̀ sí lérí rẹ̀ dáadáa ya Rahman waj'alna kirama ya Rahman ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run waj'alna kirama sọ wá náà dẹni àpọ́nlé sọ wá dẹni iyì sọ wá dẹni ẹ̀yẹ sọ wá dọlọ́rẹ tí ó mọ tọrẹ tí ó mọ tí ó dẹni iyì tí ó dẹni àpọ́nlé láyé bí àti lọ́ta bá tún dọ́dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba ya Rahman waj'alna kirama má sí adẹni yẹ̀yẹ́ má sọ adẹni yẹpẹrẹ má sọ adẹyàn jẹ gbàgbà láyé bí àti lọ́jọ́ gbé dàlùkìyàmọ̀ ń jọrọ ó dìbẹ̀ wọ́n.